ṣe rí gbà tèmi náà gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yẹn ẹ̀rù bà mí torí mi láǹfààní àti lọ show yẹn ní ọdún yẹn nígbà tí kìíní yẹn ṣẹlẹ̀ bọ̀ ó dà pé K2 náà ní show yẹn ti wáyé ẹ̀rù Ọlọ́run gbàgbà tí so àtìgbà yẹn èmi náà wá ń fojú síta pé bóyá máa come across fídíò yẹn gbà tí mo wá rí fídíò yẹn kúnlẹ̀ àbíyáwọn kò sẹ́ni tó máa wo fídíò yẹn náà mo fẹ́ play fún yín kò sẹ́ni tó máa wo ẹ̀rù Ọlọ́run nígbà because àkọ́kọ́ náà máa wò pé gbogbo àwọn tó wà mẹ́ẹ̀ẹ́ casualty máa happen bẹ́ẹ̀ máa wọ́n dà pé ṣé AI editing náà fi ṣe ni báwo làwọn tí kìíní ṣẹlẹ̀ sí tán wà lórí stage yẹn báwo náà yẹ survive káfíńlẹ̀ yé rẹ́kọ̀dù pé bí èèyàn báyìí ló náà wà seriously injured o àbí náà ti ìjọ lọ́hùn ní pé so ìgbà tí mo wá padà come across video yẹn mo ní ọ̀rọ̀ tó ń sọ ń gbà yẹn tán fi ní àwọn ọmọ ológun ní Òṣùpá yìí o babaláwo ní o kádúrú nǹkan báyìí ṣẹlẹ̀ síyàn lórí stage wọ́n dẹ̀ ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí pé even gan bóyá bí kíní ẹ̀ ṣe happen báyìí wọ́n ní ilé náà ti padà lọ bá láyé so ló jẹ́ kí wọ́n padà understand orin tí Òṣùpá kọ pé òtítọ́ gbàgbà lágùn já ṣùgbọ́n àṣeyọrí là ń sọ kò má dẹrùn rẹ o mọ̀ ní torí pé kéèyàn tó lè ṣàṣeyọrí kò kàn mo forí ṣe mo tún fọ̀rùn ṣe rárá o kò kàn mo jìyà tó ti bọ́ lọ́hùn náà ni tó jẹ́ kí n dúpẹ́ o pé mo ń ṣe àṣeyọrí ohun tó ju ológo ti rí kó tó rí ògo lò ó lágbára fẹ́ẹ́ yẹ ká wo fídíò yẹn ká wò kán tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Okay, all right, Kẹ́hìndé àbúrò èmi ò gbé mú. Ó lè dárí mọ́, ó lè dárí láàrin ìgbòho. Tí bá lọ síbi kan láàrin ìṣẹ́jú kan sí méjì yá ní ìrọ̀tí. Ẹ̀rí gbogbo rọ̀tí, á máa dàda nìkan. Wọ́n ní Michael Jackson ti wá nínú Nàìjíríà nìyẹn. Kí ló lè dé ìṣòro rẹ̀ lọ? Wọ́n ní tí mọ́mí yẹn lọ rí bàbá tún un ṣe. Tí mọ́mí yẹn lọ rí bàbá tún un ṣe. Ọmọ wọn á sọ lòṣù bàbá ní ẹ̀rá. Ọmọ wọn á sọ lòṣù bàbá ní ẹ̀rá. Màmá tẹ bá ti lọ́jà oṣù bàbá ní ẹ̀rá. Ó ti bẹ̀rù títì yọ ló bá Nàìjíríà. Ṣèlè tún bẹ̀rù títì yọ ló bá Áfíríkà. Ọ̀rọ̀ mi náà sọ fẹ́ bá Amẹ́ríkà. Ọ̀rọ̀ mi náà máa sọ fẹ́ bá Amẹ́ríkà. Wọ́n jẹ mí lẹ́nu oṣù Pariwo lẹ́nu. Wọ́n jẹ mí lẹ́nu oṣù Pariwo lẹ́nu. Wọ́n jẹ mí lẹ́nu oṣù Pariwo lẹ́nu. Ayé fẹ́ràn mi ò rí public of finance. Wọ́n fẹ́ràn mi ò rí public of finance. Africa music protecting our culture. Africa music protecting our culture. Òkúta lórí Òṣùpá Saheed. Méje màná ní. Kòkòrò tọrọ orí gbà méje ìsájà orí sí òkèèrè. Àjàlọ́lá rú o. Òṣùpá lórí ìta bàbá jùlọ sí. Irọ́ ni pẹpẹ ń pa ajá. Àjàlọ́lá rú o. Òṣùpá lórí ìta bàbá jùlọ sí. Àjàlọ́lá rú. Òṣùpá lórí ìta bàbá jùlọ sí. Saheed ní bí ojú lọ́sọ̀ ojúlé. ẹ jọ̀ọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ẹ jọ̀ọ́ ni pé torí mo rí oríṣiríṣi comments lábẹ́ fídíò yẹn wípé ológo ni bọ̀bọ́ yẹn pé kíní yẹn rí pé bóyá ṣẹlẹ̀ báyìí kó disappear ni pé ilé náà ti lọ bóṣùpá àwọn kan ní stage ẹ̀ ò dáwó pé wọ́n kàn ṣe bọ́ nǹkan tèmi rí olùkùnrin mo dẹ̀ gbọ́ sọ̀rọ̀ yẹn gbà yẹn ó dà I think 2010 ní K2 so ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ bá wà lágbègbè yẹn àbí tẹ bá attend the show yẹn àbí tẹ confam ọ̀rọ̀ yẹn kó rí bẹ́ẹ̀
ẹ jọ̀ọ́ ẹ bá wa comment pé báwo ni ọ̀rọ̀ yẹn ṣe lọ àti pé báwo ni gbogbo àwọn tó wà lórí stage bá ṣe pọ̀ tó yẹn báwo náà yẹn survive. because nǹkan tèmi rí yẹn tí mo gbọ́ ń gbà yẹn mo gbọ́ sọ̀rọ̀ yẹn tí mo dẹ̀ wá rí fídíò yìí báyìí mo rí pé nǹkan tó lágbára because orin yẹn gan stop lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀rí pé orin tára yẹn kọ bó ṣe ń kọ ni wọ́n dákẹ́ ìlú dákẹ́ gbogbo ẹ̀ dákẹ́ gbogbo àwọn stage wo àwọn speaker àwọn slave everything gbogbo àwọn instrument yẹn ó dẹ̀ dàlẹ́ àwọn èèyàn lórí bẹ́yẹn pẹ̀lú fídíò tẹ́yìn náà bẹ́yìn náà rí báyìí so ẹ jọ̀ọ́ ẹ bá comment ẹ bá mi subscribe náà ẹ like ẹ bá mi share fídíò yìí ara àwọn mẹ́mórì ta ní láti máa gbé jáde nìyí ká máa fi rántí báwo lológo ṣe rìn ní ẹ̀ kí láwọn kan tó ti kí láwọn àdójúkọ ẹ̀ tó bá di kó padà dọ̀bẹ̀ ó dowó dìrọ̀rùn fún lọ́jọ́ iwájú pẹ̀lú bóyá ń ṣẹlẹ̀ léni tí mo ọ̀bọ orin ń dùn yìí so ara àwọn nǹkan tó ti kọjá téèyàn ní láti máa flash lé lórí ó máa jẹ́ wàásù fún gbogbo wa náà pé gbogbo àdójúkọ ta bá ní àbí ta bá tó ń ṣẹlẹ̀ sí wa ká má rò pé bóyá kò ní padà dà àti pé tọkùnrin bá ń dojú tó ogun kan bá ń kọjú ọkùnrin tó ní problem àbí challenges àtobìnrin náà tó máa rò pé ìgbà yẹn gangan ni kó tún agbára kó tún preparation ṣe fún rẹ̀ lágbára kó wọ ẹ̀wù ara ẹ̀ kó wọ̀ ní ẹ̀wù akin níbi tí mo lọ yìí ṣe because ẹnìkan comment ó ní pé òótọ́ ni pé kíní ẹ̀ rí pé ìbọn Òṣùpá ó disappear pé irọ́ náà pa mọ́ pé kíní kan ẹnìkan ló disappear mo wà ń bẹ̀ ẹnìkan ní sister mi lọ mo dẹ̀ wọ́n dẹ̀ ṣàlàyé fún mi ẹnìkan ní ọ̀nkú òun lọ gbọ́n oríṣiríṣi sálà gbọ́ àwọn bọ́dẹ̀ ní gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn pé kò rí ìpè kìíní ẹnìkan comment síbẹ̀ pé lọ́dún yẹn kó ń wà ń bẹ̀ pé Òṣùpá gan rò pé bóyá àwọn K2 pé bóyá wọ́n hate òun pé bóyá àwọn like òun pé wọ́n fẹ́ ká burú ṣẹlẹ̀ sóhun pé níwà àwọn dẹ̀ like ọ̀gbà ní pé lọ́jọ́kọ́jọ́ làwọn like Òṣùpá so èyí tẹ́ lè fi help wa báyìí ni pé èyí tẹ́ jẹ́ olólùfẹ́ Akọ TV tẹ́ like ọba orin Dr. Saheed Òṣùpá ẹ bá wa ṣàlàyé pé ẹ bá comment pé ó rí bẹ́ẹ̀ Òṣùpá disappear ara ó ṣẹlẹ̀ lóòótọ́ bọ̀ kò disappear bí bákan ó disappear kò sá disappear aṣáṣìn rọ́bọ̀ orin lé nínú wa ń dùn adúpẹ́ pé ẹ̀mí sì wà bàbá wà lálàáfíà bọ̀ tó ju ológo bá rí nítorí ògo náà ni so kìíní yẹn lágbára èyí náà tẹ wo fídíò yẹn láwòtún èyí náà tún ẹ̀rígbọ́n nǹkan tó lọ fáàlì so bí èèyàn ṣe lè survive orí nǹkan báyìí tá a dẹ̀ rí record of casualty I think ìyẹn gan tó lọ́pẹ́ lọ́tọ̀ tó tọ́pẹ́ yẹ kéèyàn ṣọpẹ́ fọwọ́ ẹ ṣe gan tẹ́lẹ̀ tí wọ́n bá subscribe ẹ share ẹ comment kọ́tẹ́yìn náà rí sọ̀rọ̀ yìí àdúrà gbogbo wa gbà ọ́ ànífà gbogbo wa rà wá kiri Akọ TV náà ni o àwọn alámọ́mọ́ wa ẹ̀yìn láwọn ọmọ pa dúró níṣẹ́ nìkan ẹ ṣe gbà God bless you.